Àṣà Ìkíni ilẹ̀ Yorùbá, Yoruba greeting culture. Àṣà Ìkíni jẹ́ ọ̀kan lára àwọn àṣà tí ìran Yorùbá máa ń mú yangàn. The greeting culture is one of the cultures the Yoruba people take pride in. Kódà, a tún ti ní bí a ṣe ń kíra lásìkò àjàkálẹ̀ àrùn COVID tó gbayé kan yìí. In fact, we now have greeting exchange at this COVID pandemic period. A máa ń kíra lásìkò yìí wípé a kú lockdown o tàbí a kú ìgbélé. We do greet ourselves at this period thus, greetings for the lockdown or greetings for the isolation. Àṣà Ìkíni ṣe pàtàkì gan nílẹ̀ káàárọ̀ oòjíire. The greeting culture is of importance in our land. A máa ń kíra wa lówùúrọ̀ wípé ẹ kú òwúrọ̀ o tàbí ẹ káàárọ̀. Good morning in English. A máa ń kíra wa lọ́sàn-án wípé ẹ kú ọ̀sán tàbí ẹ káàsán. Good afternoon in English. A sì máa ń kíra wa lálẹ́ wípé ẹ kú alẹ́ tàbí ẹ káalẹ́. Good evening in English.